الله ربنا هو الإله، له من الأسماء ما اصطفاه، الواحد الحي كذا المليك، والملك المالك لا شريك. الله ربنا هو الإله، له من الأسماء ما اصطفاه، الواحد الحي كذا المليك والملك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم، فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام، فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام، واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا، فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من نصيب من خلاق، وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. أكيالهم adúpẹ́ fún Ọlọ́run, amóore fún Ọlọ́run, agbálọ́wọ̀n bá gbọ́ lọ́ba àgbà, ọba tó láyé, ọba tó lọ́run, ọba tó ṣẹ̀ṣà wa wípé káwa máa jẹ́ mùsùlùmí, tó fi wá mọ̀nà sérí ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọba náà la ṣọpẹ́ fún, ọba náà la wá ń bẹ̀ wípé kó ṣàlékún mímọ̀ wa, Rabbi zidni ilma, kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ wa, kó ṣàlékún àgbọ́yé wa, kó ṣe wá lẹ́rú tí ó máa tẹ̀lé ìlànà Nábì wa Muhammad, tí ó sì máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó sì máa tẹ̀lé súnà Nábì ní gbogbo àyíkáyè. Àtọ̀rọ̀ kẹ́ẹ̀tì igi fún Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì náà ni ẹni tí Ọlọ́run bá fi ránṣẹ́ sí gbogbo àgbáláyé pẹ̀lú Al-Qur'ani, kó máa jẹ́ ìmọ̀nà, kó máa jẹ́ ìkẹ́, kó máa jẹ́ okùnfà oríire fún gbogbo ẹni bá ti mú lò, tó bá ti tẹ̀lé. Al-Qur'ani náà làwọn ń bá tafsiri rẹ̀ lọ lẹ́ni tí ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run, kọ́lọ́run jẹ́ àtibẹ̀ sóríire, Ọlọ́run bá jẹ́ àtibẹ̀ rí ọ̀nà Ọlọ́run ní ayé àti lọ́la al-qiyama. Ọlọ́run kó bá wa kí Ànábì, kó kí àwọn ará ilé rẹ̀, kó kí àwọn sàábé rẹ̀, kó wá kẹ́ gbogbo àlùmọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lápapọ̀. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam àti gbogbo ẹ̀yin tí Ọlọ́run fún láǹfààní kẹ́mọ̀ wò wá lójú amóhùnmáwòrán wa Sunna TV. À ń ṣàdúà fún yín, à ń ṣàdúà fáwọn tọ́lọ́run bá fi ṣokùnfà oríire yìí fún wa.
nítorí ìmọ̀ láǹfààní àti máa gbọ́rọ̀ Ọlọ́run ọba bá ṣe ń wí kò rọrùn tọ́lọ́run ọba ò bá gbé àwọn ẹnìkan dìde ká máa ṣàbójútó rẹ̀ Ọlọ́run bí wọ́n ṣe ń bójútó ọ̀rọ̀ rẹ̀ bójú táwọn náà bí wọ́n ṣe ń jẹ́ káwa mùsùlùmí ó máa láǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀rọ̀ nípa alukurani rẹ̀ ọ̀rọ̀ nípa sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ káwọn náà ráǹfààní ìkẹ́ oríire àánú látọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run ọba ní ayé àti lọ́la alkiyama aṣàdọ́ fún gbogbo àwọn àfá tí wọ́n ń lo mímọ̀ láyé yìí tá ń pè wọ́n ní gbogbo ìgbà tí wọ́n sì ń jẹ́ wa ní pé ìrẹ́ Ọlọ́run bá wa sẹ́ni kọ̀ọ̀kan lẹ́san a mọ̀ pé kò sí ohun tá a lè fi sẹ́yìn lẹ́san tí ó tó wàhálà tẹ́ ń ṣe àmọ́ gbogbo wa ti gbà wípé iṣẹ́ Ọlọ́run ọba lájọ́ ń ṣe oríire àtẹ̀san bẹ alkiyama láti jẹ́ Ọlọ́run jẹ́ jàǹfààní gbogbo àwọn tó ń gbọ́ wa fẹ́ni kọ̀ọ̀kan wa ní ládá lórí rẹ̀ kó wa kún wa lọ́wọ́ kó wa lọ́wọ́ lódì iṣẹ́ ìṣe rẹ̀ kó wa fàlùbáríkà sí ilé lọ bíbọ̀ wa. àwọn àyà wa tí a fẹ́ mẹ́nubà nínú tafsiri tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ Suratul Baqarah náà là ń bá lọ lẹ́sẹẹsẹ a sì ń tẹ̀síwájú kọ́lọ́wọ́n ọba kó já máa lọ bẹ́ẹ̀ kó máa fún alágbọ̀yé kó máa fún anímọ̀lẹ̀ tí a fi máa tú ọ̀rọ̀ rẹ̀ torí pé kò sẹ́ni tó tọrọ Ọlọ́wọ́n ọba bọ́lọ́wọ́n ọba ṣe fẹ́ bọ́lọ́wọ́n ọba ṣe gbé e kalẹ̀ kó wọ́n máa gbìyànjú tirẹ̀ ní wọ́n bá gbìyànjú tá a bá ṣe Ọlọ́run jẹ́ ó máa ṣe rere mọ́ tí Ọlọ́wọ́n ọba fẹ́ lò látara ọ̀rọ̀ rẹ̀ kó sì máa wúlò fún ẹnikẹ́ni tí bá ń gbọ́ wa. àyà wa lónìí àyà 1,202 àtọgọ́rùn-ún 1,202 àtọgọ́rùn-ún 2 báyé bá gbà wá amẹ́nubà 1,201. ǹjẹ́ àyà wa àkọ́kọ́ lọ́lọ́wọ́n bá ń sọ fún wa wípé laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum. àwọn Lárúbáwá kí ànábì tó dé ni wọ́n ti ń ṣáájì wọ́n ń ṣáájì lérí ìlànà bí anábì Ibrahim ṣe gbé kalẹ̀ bó fẹ́ bí pẹ̀lú ẹbọ pẹ̀lú òòṣà ni wọ́n fi ń ṣe wọ́n jogun ájì látọ̀dọ̀ anábì Ibrahim àmọ́ wọ́n ti fòòṣà bọnú ẹ̀ wọ́n ti fi sí nǹkan míì pẹ̀lú Ọlọ́run bá bọnú ẹ̀ lọ́lá àǹfààní tí ájì wọn mú wá fún wọn àfáàjì ilẹ̀ àmọ́ wọ́n ń ṣe tẹbọtẹbọ tòṣàtòṣà nínú àwọn tán máa ń wá ṣe tán bá lọ sí hajj lọ́la wípé àwọn èèyàn ń kò ní gbogbo àyíkáyè wá látàgbálá ayé àwọn Lárúbáwá Mákà àwọn náà wọ́n mọ̀ wá pàtẹ ọjà tí yóò fi lè máa jàǹfààní fáwọn tó kó nǹkan wá látòkèrè àti fáwọn náà wọ́n máa palẹ̀ rẹ̀ mọ́ tóṣù Zulukada bá ti wá bẹ̀rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ ọjà ní láti bẹ̀rẹ̀ Zulukada fún ogúnjọ́ ni wọ́n fi ń nájà tá ń pè ní súkù Ukaz yìí ogúnjọ́ làwọn Lárúbáwá fi ń ná wọ́n á wá ná títí fi lọ bẹ́ẹ̀ nígboro ìlú Mákà fi súnmọ́ àwọn àyè ibi tá a ti ń ṣe hajj tó bá wá di wọ́n á tún ṣe bẹ́ẹ̀ fi bọ́ sí Zilimajanna wọ́n á wá lọ́jọ́ 4 yòókù jọ́ 6 ní Zilimajanna jọ́ 4 yòókù wọ́n á lò ní Zilimajazi gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn orin wọn nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọn tí Zulhijja bá ti wá bẹ̀rẹ̀ kò sọ́jà mọ́ oṣù Zulhijja bá ti lè bẹ̀rẹ̀ kò sí ọjà mọ́ nítorí wípé wọ́n á rí wípé ìjọsìn bẹ̀rẹ̀ ẹ̀sìn ti bẹ̀rẹ̀ kò sí káràmọ́ láti bẹ̀rẹ̀ Zulhijja títí gbogbo àsìkò tí wọ́n á fi ṣe hajj délẹ̀. Ìgbà Ànábì wá dé
tó di bí wípé òfin ká ṣe hájì dé, àwọn sàábé wọn wá bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè, ìrà ànábì àwa sí Maka, àmọ́ bá a ṣe rí àwọn èèyàn tí wọ́n ń bùkátà nǹkan sí, àmọ̀ṣòwò láàrin ẹ̀, àmọ̀tà àmọ̀rà, tá a tún gbówó fi kúnṣẹ́ tá a wá ṣe tó ṣáàjì wá sì dá a báyìí, ṣé àti ro ọ̀rọ̀ ájì ìmọ́lẹ̀ ayé? Ànábì ní ẹ ṣe sùúrù, ẹ jẹ́ k'Ọlọ́run sọ̀rọ̀ nípa yín. Ibẹ̀ ni wọ́n wà ní àyà sọ̀kalẹ̀, l'Ànábì wá pé arákùnrin tí wọ́n ń béèrè ọ̀rọ̀ wípé máa bọ̀ wá ọ̀rọ̀ ti sọ̀kalẹ̀, Ọlọ́run ọba ti fèsì ìbéèrè rẹ. Kílèsì tọ́lọ́run ọba ń fún ni wípé laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum. Kò mọ̀ sí láìfí fún yín, kò ṣẹ̀ṣẹ̀ fún yín, ẹ mọ̀ láṣìṣe, kò mọ̀ sí wàhálà náà ọ̀rọ̀ yín nípa wípé an tabtaghu fadlan min rabbikum, wípé kẹ́ gbìyànjú kẹ́ tiraka tàbùtà rìbìtì ráù ń dà ń wá taratara ti dààmú díẹ̀díẹ̀ tá ń wá tá ń fẹ́ kọ́wọ́ ọwọ́ tẹ̀, òun ní jẹ́ pé yàbùtẹ̀rí. Ọlọ́run bá ní ń tẹ́bùtẹ̀rù, kẹ́ wá tiraka, kẹ́ wá gbìyànjú, kẹ́ tráì láti fi rí kíni fadlan min rabbikum, ìkẹ́ àánú, ìtọrẹ àánú ní jẹ́ fọ́dúlù, ìtọrẹ àánú látọ̀dọ̀ Ọlọ́run. ń já sí wípé kò sí láì fi níbi wípé an tabtaghu fadlan min rabbikum an tariqi tijara, kẹ́ ẹ wá tọrẹ àánú látọ̀dọ̀ Ọlọ́run ọba yín látara òwò tẹ́ ẹ ṣe. Nínú kìrá àti Ibn Abbas máa ń kà ń gbà náà ní tiẹ̀ ní kíkà nínú ìwé ti ọ̀dọ̀ tiẹ̀, Ibn Abbas máa kà báyìí laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum fi mawasimil hajj, ní fi ń tú àyà yìí. Èyí já sí wípé àyà yìí ó wà muqayyad sásìkò hajj. Báyìí kò sílẹ̀ fífún yín wípé nípa pé kẹ́ ẹ máa wá ọlá oríire látọ̀dọ̀ Ọlọ́run ọba yín, oore ọ̀fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba yín nípa òwò tẹ́ ẹ bá ń ṣe lásìkò hajj. Àkíyèsí tí mo fẹ́ wá pè wá sí ni wípé wá gbọ́rọ̀ Ọlọ́run ọba dáadáa. Ọlọ́run ọba ní laysa alaykum junahun an tabtaghu fadlan, orí àánú, ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run látara òwò. ń já sí wípé èrè la máa ń pè bẹ́ẹ̀ nínú gbogbo ibi tọ́lọ́run bá ti lónú Kùránì. Ọlọ́run bá ń ṣe lálàyé fún wa látara àyà yìí wípé laysa alaykum junahun an tabtaghu fadlan, kò ṣẹ̀ṣẹ̀, kò sí láì fi fún yín nípa wípé kẹ́ ẹ wá oore ọ̀fẹ́, kẹ́ ẹ wá èrè tó mọ́, èrè tó ṣe déédéé mọ́ ń tọ́lọ́wọ́n bá ń fẹ́, kó jẹ́ sí wípé ẹ̀ǹtẹ́ jẹ lérè halali lẹ́jẹ́. Àlàyé wo ni a fẹ́ sọ wa ń bẹ̀ ní wípé òwò tó fẹ́ lọ ṣe Mẹ́kà bá láìfí kó ṣòwò pẹ̀lú hajj, nítorí ìgbà tọ́lọ́wọ́n bá ti sọ fún ọ wípé wattaquni ya ulil albab, ẹ̀yin ńlá káì, ẹ bẹ̀rù èmi Ọlọ́run nínú gbogbo iṣẹ́ yín tẹ́ bá ń ṣe nínú iṣẹ́ hajj. Nínú ìbẹ̀rù Ọlọ́run ọba náà ni wípé kẹ́ ẹ jẹ́ kó wò tẹ́ bá ṣe kó má dàrú mọ́ iṣẹ́ hajj yín. Èyàn lọ kan òwò tẹ́ ẹ fẹ́ wá ṣe, ẹ má wá súnré àti jèrè àjẹpajúdé tẹ́ fi kó nira báwọn tó wá ṣe hajj, tí ó wà á já sí wípé ẹni tó wá ṣiṣẹ́ Ọlọ́run yóò mọ̀ wá gbé ọ ṣépè, ẹ wo ohun tó ṣe fún mi, ẹ wo wà tó kù fún mi, ẹ wà ìdá tó ṣe pẹ̀lú mi lórí ṣẹṣẹ hajj. Ẹni tó jẹ lérè ní kìí ṣe fọ́dúlù, kìí ṣàánú fún ọlọ́dọ̀ Ọlọ́run.
ìtumọ̀ tí mẹ́mẹ́ ni wípé kó má jẹ́ èrè tó o fẹ́ jẹ èrè tí ó wà lérí agbárí tó o lò lérí ète lérí ọgbọ́n lérí rárá o fọ́dúnlán èyí tí Ọlọ́hun bá fún ọ lérè ni ó gbà nínú iṣẹ́ hajj ń já sí wípé ta ọjà náà ní títà tírẹ̀ náà mọ̀ wípé ìrẹ̀ gan tún ṣe sàárà pẹ̀lú ẹ̀ òun ṣe sàárà pẹ̀lú rẹ̀ tí kìí ṣe wípé owó ní owó sáà ní agbárí òwò ó bùṣe kò ní láti jẹ́ bẹ́ẹ̀ nínú iṣẹ́ hajj lóòótọ́ lásùnré àti jèrè àmọ́ ká mọ́ jèrè àjẹpajúdé ká mọ́ ajèrè tó yí pé ọgbọ́n ète láàfisì láàfi jẹ́ ká tàbó ti ṣe yẹ ká jèrè tí ó jẹ́ kẹ́ fún wa látọ̀dọ̀ Ọlọ́run ǹjẹ́ Ọlọ́run bá ń fẹ́ fún wa nínú iṣẹ́ àjìnú àgbàyìn láyè kẹ́ ṣòwò àmọ́ ẹ ṣòwò gbọ̀nà ẹ̀tọ́ ẹ sì wá jèrè lódùn wọn èyí tí ó jòòrè fún yín kó mọ̀ já sí wípé nínú iṣẹ́ àjì ẹ túmọ̀ wá lọ ṣe jàǹbá ẹ túmọ̀ wá lọ ṣe jìbìtì ẹ túmọ̀ wá lọ kóhun tí ó yẹ kó papọ̀ mọ́ iṣẹ́ Ọlọ́run ọba nítorí pé àsìkò tẹ́ ń tọrọ àforíjì lẹ́wà àsìkò tẹ́ ń rí ìyọ́nú Ọlọ́run ọba lẹ́wà àmọ́ tó bá tó á lọ ṣẹlẹ̀ wípé pẹ̀lú bẹ́ẹ̀ náà ẹ tó á lọ dágbárí ẹ tó á lọ dètèkété sínú ọjà sínú òwò tẹ́ ń ṣe mọ́ká tó ọ̀rọ̀ tí inú tá a bá wo abala nú àyà yìí pẹ̀lú àyà tó ṣáájú àti àyà tó fẹ́ tẹ̀lé a rí kó ṣe dédé máa ń ta sọ wípé ìbéèrè ni wọ́n béèrè lọ́lọ́wọ́n bá sì fèsì l'Ànábì ṣe ní ẹ fi àyà yìí sáyè yìí nítorí wípé àyà tí ń tẹ̀lé ó so mọ́ àwọn àyà tó ti ṣáájú nítorí tó tẹ̀lé ni wípé fa idha afattum min arafatin àyà ti bẹ̀rẹ̀ láti wípé alhajju ashurun ma'lumat ájì oṣù tá a ti mọ̀ dáadáa ní àlàyé wa fáwù tó wá ní kìí ṣe fáwù àti fáwù tẹ̀fùsílì ní àlàyé fáwù tí ń fún alálàyé in tó jẹmọ́ ṣe hajj ní àkọ́kọ́ faman farada fihinna alhajja ó fún alálàyé nípa ìwà tá ń láti hù nígbà tá a bá ti gbé ara mi nígbà tá a jì ti dọ̀rọ̀ yẹn fún wa tá ń bá a lọ ó tún á sọ wípé فإذا أفدتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام. ǹjẹ́ lẹ́yìn ìgbà tẹ́ ti gbé ara mi tẹ́ ti wá tẹ́ ẹ wá lọ sí àràfà ìyẹn ń jẹ́ ìjọ kẹsàn-án ní oṣù Zulhijja Ọlọ́hun Ọba ní tẹ́ ẹ bá lọ àràfà ẹgbàláyé ni dáadáa ọjọ́ kẹsàn-án yìí tí ń jẹ́jọ́ àràfà àsìkò tá ń lò láràfà ó ti bẹ̀rẹ̀ láti agogo àyílà títí fi lọ di ìgbà tó ń fi wọ̀ gbogbo ẹni bá ti wà láràfà lásìkò ni hajj rẹ̀ ti dúró àmẹ́ni bá wá sáràfà kó tó dàsìkò gbà tó òun aago àyílà tó yẹ kó ní gàngàn déédéé rí tó bá kò láràfà kásìkò ní ó tó kò láràfà tí ò bá sì ti wá láràfà kò ní hajj nù àmẹ́ni bá wá lẹ́yìn ìgbà tí òun ti kó ní gègé àtàrí tó ti kúrò níbẹ̀ ó wá gbébẹ̀ dálẹ́ àbówá láàrin òru títí di àṣùbá ọjọ́ nì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn àfáà ájì rẹ̀ dúró bára ìfín mẹ́ àmọ́ láàárọ̀ kókó mẹ́ òun ni ò bá mú Ọlọ́run wá ń ṣàlàyé fún wa wípé fa idha afattum min arafatin tẹ́ ẹ bá ti wá gbé àràfá tẹ́ ṣe ìjọsìn ta ni ẹ ṣe ń bẹ̀ ẹ̀yin òun ni àyílà àti àlásárì tẹ́ ẹ bá kí méjèèjì níbẹ̀ tẹ́ ẹ sì wá ṣèbẹ̀ Ọlọ́run Ọba
ní gbogbo àkókò òní pẹ̀lú gbogbo àlàyé tá a ti mọ̀ nípa ọjọ́ àràfá lérí wípé Ọlọ́run ọba wá sí sánmà àkọ́kọ́. Ọlọ́run ọba ó fi àwọn mùsùlùmí tá ń bẹ ní àràfá ni yóò fi àfiṣe fáàrí níwájú gbogbo àwọn màláíkà. Ọlọ́run ọba ó ní ẹ máa bẹ̀ mí kí n máa gbàdúrà yín, gbogbo àdúrà tí ẹ̀ bá sì ṣe láràfá àdúrà tí Ọlọ́run ọba ti gbà ní tọ́lọ́run ọba ó sì máa gbà gbogbo ohun tá a bá ṣe ń bẹ̀ gbogbo àwa tá a lọ léṣì kọ́lọ́run kó gbàdúrà wa kó túbọ̀ máa gbà síwájú sí. Ǹjẹ́ Ọlọ́run ọba wa ní tẹ́ ẹ bá wá ti ṣàràfá nìtán, gbólóhùn àràfá ó wáyé Ọlọ́run ọba mú wá nínú àyà yìí. Àràfá tí ń gbèlè jámù Ọlọ́run ọba lò ó wá nu hadisi yawmu àràfá, ọjọ́ àràfá pẹ̀lú mufradu ní àràfá ní mufradu lọ́kan, àmọ́ bí Ọlọ́run bá lò ní àràfáàtì kí là wá ń pè bẹ́ẹ̀. Àwọn àfáà wọ́n sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa sábàbí tí wọ́n fi sọ àyè yìí ní àràfáàtì. Àwọn kan wọ́n ní Ànábì Ibrahim nígbà tí Jibril ń fàyè kọ̀ọ̀kan fi hàn, àyè kọ̀ọ̀kan fi hàn, ni wọ́n ń sọ fún wípé ṣó ti mọ̀ yìí, ṣó ti mọ̀ yìí, ṣó ti mọ̀ yìí. Nígbà wá dédédé ní ló wá fi jẹ́ sí pé àràfá tí òun mọ gbogbo tí mọ gbogbo tó kà fún mi náà fi sọ àyè yìí bẹ́ẹ̀. Àwọn kan wọ́n ní rárá o, láti ìgbà ayé ànábì Ádámọ̀ ló ti ń jẹ́ bẹ́ẹ̀, nítorí wípé ńgbà tí Ádámọ̀ sọ̀kalẹ̀ sílùú Mẹ́kà láti sánmọ̀, tí Háwáù sọ̀kalẹ̀ sílùú Jẹ́dà, ẹlòmíì tún sọ ọ̀rọ̀ míì, àmọ́ ibo ni wọ́n ti wá pàdé, eré òkè yìí náà ni wọ́n làwọn méjèèjì wá padà pàdé, tí ń já sí wípé ibi tí wọ́n ti wá pàdé pọ̀ ní láyé ń fi ń jẹ́ àràfáàtì. Àwọn míì wọ́n ní rárá, àràfáàtì lọ́lá wípé àyè yìí ní gbogbo mùsùlùmí ó ti mọ wá pàdé ní gbogbo àgbáláyé, látara bẹ́ẹ̀ a mọ̀ dára wa mọ̀, àwọn tá a mọ̀ rí a mọ̀ wọ́n láyè yìí náà ló fi jẹ́ sí wípé àfihàn fi sọ àyè náà ní àràfáàtì. èyí ó wò ó jẹ́ mẹ́ ó kọ tókè yìí ń jẹ́ táyè náà gbogbo ń jẹ́. dógbà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ nígbà tó dúró lẹ́gbẹ̀ẹ́ òkè, ó ní waqaftu hahuna wa arafa kólò ha mọ̀ òkè fún àyè tí mo ti dúró rè, àmọ́ gbogbo àyè yìí tá ń pè ní àràfá yìí mọ́kífù ni, àyè ibi tí mùsùlùmí ó ti dúró tí ó ti wá ṣe ìbádà ọjọ́ àràfá, òun ni gbogbo ẹ̀. Ǹjẹ́ nígbà báyìí Ọlọ́run ọba sọ̀rọ̀ dárúkọ rẹ̀ láyè yìí, ó fi ipò àyè tí ń bẹ fún wípé rúkùnù ní inú àràkánil hajj tó bá ti ṣàràdúró láyé àràfá ní lásìkò tá a sọ yìí, kò mọ̀ wípé hajj rẹ lọ́dún ni kò dúró mọ́nú ni, òun wónú ó tún dọdún mi tó padà wá tó wà tún hajj rẹ ṣe. Ọlọ́run wá ń ṣàlàyé wípé ńgbà bá wá ṣàràfá tán tó di wípé òun wọ̀, tẹ́ ẹ wá fẹ́ máa wá kó lára fáfá ìdá àfàtún, tẹ́ ẹ bá ti wá ń darí gìrì ìfáàbọ̀ ni wípé kílé yóò máa lọ kí tòun máa lọ pẹ̀lú eré pẹ̀lú ìtiranilọ́tún ìtiranilọ́sì, lọ́la wípé gbogbo kó wá fẹ́ kó lára fá lọ sí Muzdalifa. Tẹ́ ẹ bá sì wò bẹ́ẹ̀ náà ní máa ń rí, ìfáàbọ̀ náà ní máa ń rí, ìdarí wìtìwìtì náà ní kó o máa fẹ́ lọ, kó àwọn ó máa fẹ́ lọ, bí mọ́tò ní wìtìwìtì ní, bẹ́lẹ́sẹ̀ ní wìtìwìtì ní, níjọ ìtira ẹni lọ́tún ìtira ẹni lọ́sì, bẹ́ẹ̀ láàmà fi lọ. òun lọ́wọ́ bá fi lo kíni wàyídà àfàtún, tẹ́ ẹ bá wá darí níjọ kò níbo min àràfáàtì, tẹ́ ẹ wá ń lọ síbo ẹ ń lọ sí Muzdalifa. Ọlọ́run ọba ó kọ tí Ọlọ́run ọba wá fún Muzdalifa níyìn náà ní al-mash'aril haram, àyè tá a fàmì sí òun ní jẹ́ mash'ar, àyè tó lámì, àmọ́ àyè tó lámì tí sì ń bẹ nínú haramu lèyí, òun ní Muzdalifa, lọ́la wípé àràfá ò sínú haram, àràfá ń tiẹ̀ òun ò sínú haram. Ǹjẹ́ tẹ́ ẹ bá ti kó gẹ̀rẹ́
l'Àràfá tẹ́ fi ń wọnú Muzdalifa ní wípé èyí tó súnmọ́ àyè tó súnmọ́ bo tó súnmọ́ Mínà òun ni Muzdalifa. Ìsúnmọ́ Mínà rẹ̀ la fi pè ní Muzdalifa nígbà òun láàyè tó jẹ́ haram. Àràfá ò sínú haram, tí a bá ti wá wọnú haram yìí láfi wá darí sí Mínà. Ọlọ́run bá ní ẹdúró ní Mash'aril Haram, ẹdúró Muzdalifa, tẹ́ bá wá dúró mbẹ̀ fadhkurullah, ẹ máa wá ṣèrántí Ọlọ́run, ẹ máa pé labbaik Allahumma labbaik, labbaik la sharika laka labbaik, innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. Ẹ máa wí, ẹ máa tún wí, gbogbo àzíkìrí tẹ́ ẹ bá lè ṣe, ìrántí Ọlọ́run ọba tẹ́ ẹ bá lè ṣe, ẹ máa ṣe láyé tá ń pè ní Mash'aril Haram yìí. Ọlọ́run bá ní ẹ máa ṣe ń bẹ̀. Bánabi ṣe wá kọ́ wa, a máa ṣàlàyé rẹ̀ ló fi ìdánabi gbé kalẹ̀ fún wa níbẹ̀. Òun ni wípé ká kí Magribi àti Ìṣáì là ń kí ní Muzdalifa. A wá súnbẹ̀ lọ́dí ọjọ́ kejì tá a kà ṣùbá níbẹ̀. Lẹ́yìn àṣùbá ni a tún dúró aṣàdúà ká tó máa wá darí lọ sí Mínà níbi tá a ti lọ ju òkò. Ìdúró ní Muzdalifa ni lọ́dọ̀ àwọn Málìkì kì í ṣọ̀rọ̀ ọyàn náà ló falẹ̀ fi máa rọ́pọ̀lọpọ̀ nú àwọn tiwa tó yẹ pé wọ́n bá ti sùn di wọ́n bá ti dó ń bẹ̀ dárin òru wọ́n á máa darí lọ lérí mazhabi. Àmọ́ èyí tó jẹ́ súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ni wípé àwọn àgbàlagbà tí wọ́n lè rìn tó yẹ pé tó bá ti di aago 12 òru a lè yọ̀ǹda fáwọn káwọn ohun ti máa lọ kí bá nàbí ṣe. Àmọ́ àwa géńdé, àwa tá a lágbára, tá a lè rìn dáadáa, tá a sì lè lọ káwà dúró káká ṣùbà ká bẹ́ lọ́hún ká tó kúrò níbẹ̀. Èyí ló jẹ́ súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. A máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí a bá sinmi díẹ̀ kí Ọlọ́run bá kó fún alágbọ̀yé ìsìlámù wa kó sì wá jẹ́ ká ní àgbọ̀yé tírà rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam, gẹ́gẹ́ bá a ṣe ń bá a lọ, Ọlọ́run bá ń sọ fún ọ wípé fa idha afattum min Arafatin, tẹ́ ẹ bá wá darí wìtìwìtì kúrò ní Àràfá, tẹ́ ẹ wá dojú kọ Mash'aril Haram tá a mọ̀ sí Muzdalifa. Ọlọ́run bá ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ dúró ní Mash'aril Haram. Ànábì ní ẹ kí Magribi àkí Ìṣáì papọ̀ níbẹ̀, kẹ́ wá ṣèbẹ̀ lọ́hún, kẹ́ wá ṣèrántí Ọlọ́hun. Làbẹ́ìkà yìí tẹ́ ti ń bá bọ̀ ẹ máa wí, àzìkárì yìí tẹ́ ní ìṣe ẹ máa ṣe, gbogbo ń tẹ́ bá mọ̀ ládùúgbà ẹ ṣe níbẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe ṣe lálàyé, àwa tá a jẹ́ géńdé tá a jẹ́ ẹni tó lágbára tá a lè ní dáadáa, ká gbé bẹ̀ lọ́dà ṣùbà káká ṣùbà lẹ́yìn abá ká ṣùbà tán ká tẹ́wọ́ síwájú Ọlọ́run ká bẹ Ọlọ́run ọba tààrà, ká sọ níta bá fẹ́ fọ́ Ọlọ́run. Àwọn àyè bẹ Ọlọ́run ọba ní, àwọn àyàdúà ní. Òun lọ́wọ́ wọn fi ń sọ fún wa wípé wadhkuruhu kama hadakum wa in kuntum min qablihi lamina ddallin. Ẹ ṣèrántí Ọlọ́run ọba ní déédéé ìmọ̀nà tí Ọlọ́run ọba fi fún yín. Káàfù tẹ̀síbíhù ni, àmọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé bìtàsáwí, kó ṣe déédéé irú ìmọ̀nà tí Ọlọ́run ọba fún yín, kó jẹ́ sí pé ìbẹ̀ Ọlọ́run ọba yín ẹ ṣe léyìí tí ó jẹ́ ìbẹ̀ Ọlọ́run ọba tẹ́ fi ìmọ̀nà tọ́lọ́run ọba fún yín tẹ́ fi hàn wípé ìrẹ́ Ọlọ́run ọba a máa gbà ọ́
lọ́ba àmọ́ mọ́ lọ́ba ẹ wá ṣèrántí rẹ bó ti ṣe fẹ́ bó ti ṣe fi wá mọ̀nà wàyí kó tómi kọ́bìlì ìlàmínà bọ́ọ̀lì lọ́la wípé tẹ́lẹ̀ ẹ ti ń bẹnu àwọn tó sọnù láwọn tí ò ní mímọ̀ láwọn tí ò mọ bá a ṣe ń ṣe lọ́hùn láwọn tí ò mọ ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe láyè yìí ìdí nù tá a fi ń ké tá a fi ń pariwo wípé uzkuruhu kama hadakum gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe fi yín mọ̀nà bẹ́ẹ̀ ni kẹ́ ẹ fi ṣe kígbe pé Ọlọ́run àyè fi ìjọsìn fi ráre àìṣe ìjọsìn bó ṣe wù ni gẹ́gẹ́ bí ànábì ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ní déédéé bó ṣe kọ́ wa léyìí tí ó fi ìmọ̀nà tí Ọlọ́run bá fi fún wa fi hàn bẹ́ẹ̀ ni ká fi rántí Ọlọ́run ká máa rántí wípé nígbà kan tẹ́lẹ̀ inú àìmọ̀lá ń bẹ àìmọ̀ ní ń jẹ́ ìsọnù òun ní ń jánu tí ń bẹ pẹ̀lú wa nígbà náà lọ́la wípé àmọ́ bó ṣe yẹ ká ṣèjọ́sìn àsìmọ́ kí ló yẹ àwí níbẹ̀ ànábì ti kọ́ wa ẹ̀sìn ti wá kọ́ wa Ọlọ́run ọba ti fi gbogbo ẹ̀ fi hàn wá bó ti ṣe yẹ á ṣe Ọlọ́run ọba tó fi ń kàn nípa fún wa bíi pé wadhkuruhu kama hadakum àwọn àfáà míì wọ́n tún ní máyì lìtàlílù ni ẹ̀ṣẹ̀ rántí Ọlọ́run ọba lọ́lá wípé Ọlọ́run ọba fọ̀nà mọ̀yìn èyí náà ń bẹnu túmọ̀ rẹ̀ ó tún bá a mú ó tún ṣe déédéé alukur'ani ìtumọ̀ rẹ̀ ó fẹ́ tìyàntìyàn a máa lo òmùmù ní gbogbo rẹ̀ ó sì máa jẹ́ ǹjẹ́ wadhkuruhu kama hadakum ẹ̀ṣẹ̀ rántí Ọlọ́run lọ́la wípé Ọlọ́run ọba fọ̀nà mọ̀yìn ẹ̀ṣẹ̀ rántí Ọlọ́run ọba nírántí tí ó ṣe déédéé má ìfọ̀nàmọ̀ tí Ọlọ́run ọba fi fún yín wa in kuntum min qablihi lamina ddallin bó fẹ́ bóyá sí wípé nígbà kan tẹ́lẹ̀ ìmọ̀lẹ̀ fi ń ṣèjọ́sìn àmọ́ lónìí ìmọ̀lẹ̀ ti dé àlàyé ti dé wọ́n ti ṣàlàyé ẹ̀sìn fún wa a gbọ́dọ̀ tún wá kù lérí wípé iná wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun àbáwọn bàbá wa ṣe ń ṣe lánàá rí báwọn tí wá ṣe rí wọ́n ti ṣàlàyé fún ọ nínú Sunna nínú hadisa nabi wa Muhammad wípé bá nabi ṣe rí báwọn sàábì rẹ̀ ṣe rí nítorí ó ṣe níbẹ̀ ni bẹ́ẹ̀ ni Ọlọ́run bá sọ fún ọ wípé wadhkuruhu kama hadakum ẹ ṣe rántí Ọlọ́run ní déédéé ìmọ̀nà tọ́lọ́run bá fi fún yín bó fẹ́ bẹ́ẹ̀ ti fa ìmọ̀ fi ṣàwọn kan tẹ́lẹ̀ àmọ́ ìmọ̀ ti dé ẹ máa wá tẹ̀lé ìlànà Ọlọ́run Ọlọ́run bá ń tẹ̀síwájú ìwà ń sọ fún wa wípé thumma afidu min haythu afada an-nasu wastaghfirullah inna Allaha ghafurur rahim. Ọlọ́run bá ti sọ fún wa fàídà fàtún nígbà tẹ́ ẹ bá darí kúrò l'Árafá ó tuntun wí ní ó wá ní thumma afidu min haythu afada an-nasu ẹ wá tún darí wìtìwìtì kúrò níbi táwọn èèyàn ti darí kúrò ìtumọ̀ méjì làwọn àfáàfin fún àyà yìí ìtumọ̀ kan tí hadisi tó wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táwọn sàábé gbẹ̀gbà wa rẹ̀ wá fún wa ìtumọ̀ ní tí ọ̀rọ̀ ní tì lẹ́yìn ìtumọ̀ kejì náà tó sì já sí wípé àwọn olùmọ̀ ni wọ́n mú yìn wá kó ba lè já sí wípé ìpele ọ̀rọ̀ náà lọ́rọ̀ Ọlọ́run ọba nínú al-Qur'ani àwọn àkọ́kọ́ wọ́n ní kí ni thumma afidu wípé thumma yìí kìí ṣe àtàfi kìí ṣe lìtàrọ́ọ̀kì kìí ṣe wípé lẹ́yìn tí ẹ bá parí Muzdalifa tán ẹ máa wá darí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe darí lọ́dọ̀ àwọn wọn ní rárá thumma yìí bá a ti ṣe wí fún yín dídarí yín kó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe ń darí kí ìsìlámù tó dé ẹ gbọ́ dáadáa súnmọ̀ ẹ tún padà gbọ́ láyé ọ̀rọ̀ yìí a ní ẹ darí kó ní Àràfá wá sí Muzdalifa súnmọ̀ ẹ wá jẹ́ kó jẹ́ pé ní súnmọ̀ eléyìí ń túmọ̀ rẹ̀ kó jẹ́ pé kí ni àfíìdù min haythu afada an-nasu èyí wá ń tọ́ka ń bá àwọn Kùrẹ́ṣì sọ̀rọ̀
ń jẹ́ sí pé nítumọ̀ àyà yìí gẹ́gẹ́ bó ṣe wá nù hadisi ń dojúkọ àwọn kùrẹ́ṣì bó ló ṣe ń dojúkọ àwọn kùrẹ́ṣì gbà ní wípé kí ìsìlámù kánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó tó dé àwọn kùrẹ́ṣì wọn dúró l'Árafá Muzdalifa ni wọ́n ti ń ṣàràfà tiwọn lérí àníyàn wípé kí ni àràfà àyè tá a mú fáràfà ni ò sínú haramu Muzdalifa ni haramu ti bẹ̀rẹ̀ àwọn sì ní àwọn náà ní Sadanatul Bayti àwọn náà làwọn nílé àwọn làwọn sì súnmọ́ Ọlọ́run àwọn ò lè lọ́ọ́ ṣe ìjọsìn lẹ́yìn haramu káwọn wá kó Mẹ́kà káwọn tún wá lóbi tí í ṣe haramu lọ́ọ́ ṣe ìjọsìn ibi táwọn ó ti máa ṣe ìjọsìn táwọn náà ní Muzdalifa ló jẹ́ sí pé Kùrẹ́ṣì nìkan ní mọ̀ ń dúró ní Muzdalifa gbogbo àwọn ìjọ ìran ìlú yòókù tó wá wọ́n á lọ sí àràfá wọ́n á lọ dúró láràfá gẹ́gẹ́ bí ànábì Ibrahim àti Ismailu tí wọ́n gbé ájì wá tíbi tí wọ́n ti dúró tí wọ́n ti ṣèjọ́sìn ibẹ̀ ni gbogbo àwọn èèyàn ó darí sí àmọ́ Kùrẹ́ṣì àwọn á dúró ní Muzdalifa ibẹ̀ ni wọ́n á ti ṣọjọ́ àràfá tiwọn àwọn ọlọ́wọ́n bá wà ń dojú ọ̀rọ̀ kan ni wọ́n sọ fún wọn wípé thumma afidu min haythu afada an-nasu nípa báyìí ẹ̀yin Kùrẹ́ṣì ẹ gbọ́ ẹ̀yin lọ̀rọ̀ kàn ní ibi tẹ́ ẹ ti ń dúró tẹ́ ẹ lẹ́yìn tí ń ṣàràfá nìkan láàyè min haythu afada an-nasu ibi táwọn èèyàn gidi táwọn sọ ní ànábì Ibrahim àti Ismail àtàwọn ẹni rẹ̀ tán ti ṣáájú ibi tí wọ́n ti dúró ṣe jọ́sìn fọ́lọ́hun tí wọ́n ti ṣàràfá àwọn àyè náà nìyẹn padà sí ibẹ̀ náà nìyẹn ti darí wá gbogbo ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ dá wìtìwìtì kó níjọ́ àràfá àyè àràfá nìyẹn ti darí wọ́n ti tarí fún un lọ kẹsì tó àforíjì lọ́dọ̀ Ọlọ́run lórí gbogbo àwọn ìṣẹ̀ tí ṣe wá lọ. àwọn ẹ̀mọ̀dájú iná lára fún Ibrahim ọba aláforíjì ọ̀bọ̀ ní kẹsì lọ́lọ́ èyí ń jẹ́ ọ̀kan nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ fún túmọ̀ àyà yìí àmọ́ èyí tó wá jẹ́ tẹ̀fùsírì tó gbajúmọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tún faramọ́ òun ni wípé thumma afidu thumma àtàfi ni asomọ́ ọ̀rọ̀ tó ṣáájú ń fún alálàyé wípé tá a bá kó ní àràfá ká dó Muzdalifa ká ṣe ìbádà níbẹ̀ ká ṣàzíkìrí léyìí tó pọ̀ lẹ́yìn ìgbà bá wá parí iṣẹ́ wa ní Muzdalifa àfíìdù min haythu afada an-nasu ẹ wá darí kò ní Muzdalifa ni táwọn èèyàn ti ń darí bí wọ́n ṣe ń darí ẹ̀yin náà máa bá wọn darí kò níbẹ̀ lásìkò tá a ti ṣe lálàyé fúnra wa ẹ bá wọn darí kò níbẹ̀ kẹ́ ẹ máa wá darí wìtìwìtì lọ sí Mínà ń já sí wípé àyà eléyìí náà ń ṣàlàyé lílọ ètò hajj fún wa abáwá kò ní Muzdalifa ká wá lọ sí Mínà láti lè ṣe àwọn iṣẹ́ ìyókù tá a fi pinnu iṣẹ́ hajj tá a fi parí iṣẹ́ hajj èyí wọn ló fà ló fi já sí wípé Ọlọ́wọ́n bá ní nígbà ẹ bá wà ń darí nì ẹ ti ń súnmọ́ àti parí iṣẹ́ hajj ẹ bẹ̀rẹ̀ sí ní máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo iṣẹ́ tí ṣe wá lọ Ọlọ́run kó forí rẹ̀ jìn yín ló fi wá ń wí nínú àyà tí ń tẹ̀lé fa idha qadaytum manasikakum tẹ́ ẹ bá wá dé Mínà níbi tẹ́ ẹ ti parí iṣẹ́ hajj yín èyí ò ní fún alálàyé àwọn iṣẹ́ tí ń fún alámì wípé iṣẹ́ hajj ó ti ń dé parí ó ní wípé tá a bá kò ní Muzdalifa láàárọ̀ ọjọ́ ni àkọ́kọ́ ń tá a kọ́ ń lọ ṣe rọ́múyùlù jámẹ́rà tẹ̀lé àkọ́bà tá a kọ́ jù níjọ́ ni ọ̀kan náà là ń jù òkò méje náà láàsì fi jù tá a bá ti wá ju òun tiẹ̀ alátàyìn àṣùbà lọ di zawali lọ di ìgbà tí àgbà yìí lẹ́wọ́ fi tó la fi ń ju òun náà ni gbogbo mùsùlùmí yóò mọ̀ lọ́lá mọ̀ lọ ju èyí hun jíju èyí hun ni ó mọ̀ fún wa láǹfààní àti lè lọ ṣe tawaful ifada nígbà bá ti wá lọ ṣe tawaful ifada tá a dú ẹran
qadaytum manasikakum ẹ mọ̀ parí ojúlówó iṣẹ́ nínú iṣẹ́ ájìmọ̀ ni ọlọ́run bá ń sọ fún yín wípé fa idha qadaytum manasikakum nítorí ìyówó jẹ́ nínú núsùkì yín tẹ́ẹ̀mú ṣe nínú iṣẹ́ ájì ìfúrádù ni tàmọ́tù ní kìránì ní gbogbo ẹ̀ ti délẹ̀ ǹjẹ́ nígbà tí iṣẹ́ yín bá wá délẹ̀ bá a ti ṣe wíìnì torí pé tàhálùlù ti dénú yóò máa wá kú wípé a gbà yín láyè gbogbo nǹkan àyàfi pé kẹ́ súnmọ́ aya yín èyí ńlá àti gbà yín láyè rẹ̀ tàhálùsòwò ti wá àmọ́ ẹ lè ti súnmọ́ aya yín torí wípé iṣẹ́ àjò tí ì tàn pátápátá ọlọ́wọ́n bá ní nígbà ìbá ti wá dibi wípé ẹ̀ ń débi wípé ẹ fẹ́ máa parí iṣẹ́ tẹ́ ẹ fẹ́ máa tẹ́ ń jùkò kí la ní ẹ ṣe tó táwọn adálájì ta sí láti tẹ̀lé rẹ̀ tá láti mú ṣe bọ́lọ́wọ́n bá ṣe wí fa idha qadaytum manasikakum tẹ́ ẹ bá débi ẹ ti ìjòkó yín ìjòkó tí fi ń hàn wípé núsùkù yín ó ń délẹ̀ nú ni ìjòkó ó ti ń fún yín láyè àti lọ ṣe tawaful ifada àti ṣe tawaful ifada àti fárí ìgbà ìláyè tí ń wá fún yín nú ni ọlọ́wọ́n bá ní tó kàn tó bá débi tó ti jòkó bó bá jòkó àkọ́kọ́ bọ́ sẹ́gbẹ́ kan ó ṣàdúà láwọn ọjọ́ méjì àbí mẹ́ta tẹ́ fẹ́ lò ní Mínà lẹ́yìn ọjọ́ méjì àbí mẹ́ta tẹ́ fẹ́ lò ní Mínà ẹ ti jùkò ta kọ́kọ́ ni tó bá di ọjọ́ kejì tẹ́ fẹ́ ju méje ọ̀nà mẹ́ta tẹ́ bá ti wá ń jù kan tán mọ̀ gbálà yí ọ̀rọ̀ lọ́wọ́n bá dáadáa fa idha qadaytum manasikakum tó bá ti wá ju jámẹ́rà kan fadhkurullah wá ṣe ìrántí ọlọ́run wá ṣàdúà má jẹ́ ká gbèrò kan kó tàn ọ́ jẹ má jẹ́ kí ìkánjú kan kó mú ọ débẹ̀ kó mọ́ wà á dó ṣàdúà mú ọ máa dó ṣe ìrántí ọlọ́run àṣẹ ọlọ́run ọba ni tọ́lọ́run ọba ń pa ọ́ ń bí tọ́lọ́run ọba ń rán ọ létí ń bí ọlọ́run ọba ní fadhkurullah kadhikrikum aba'akum aw ashadda dhikra àlàyé ńlá ni àkíyèsí ńlá ni ọlọ́wọ́n bá ń pè wá sí ọlọ́wọ́n bá ní fadhkurullaha kadhikrikum aba'akum bẹ́ẹ̀ ṣe ń ṣe ní àyín bẹ́ẹ̀ ṣe ń ṣe ní àyín tẹ́lẹ̀ kó tó di bí pànábì dé wá kọ́ yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ̀tún rántí ìgbà náà kí ni tí wọ́n ń ṣe kánàbì ó tó dé ní wípé tó bá dọjọ́ àwọn ọjọ́ mẹ́ta tí wọ́n máa fi ń gbé Mínà ni àwọn ará Mákà wọ́n wà á kóra wọn jọ láàrin Masjidil Haif tí ń bẹ níbẹ̀rẹ̀ Mínà ni àti Jábàlù tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n máa ń pé sí tí wọ́n bá wá pé síbẹ̀ kó wọ́n mọ̀ wá tákà yóò mọ̀ wá ròyìn ara rẹ̀ yóò mọ̀ ròyìn fámìlì rẹ̀ yóò mọ̀ ròyìn bí wọ́n ṣe tó yóò mọ̀ wá sọ bàbá wa àwọn bàbá wa àwọn bàbá wa àwọn bàbá wa bí wọ́n ṣe tó rí bí wọ́n ṣe ṣe rí ọlá wọn ní ipò wọn wà á ka gbogbo ẹ̀ léríṣiríṣi wọ́n fi gbéra wọn lárugẹ ọlọ́wọ́n ọba ní ẹran tí bẹ́ẹ̀ ṣe ń ṣe nígbà náà tínú yín máa ń dùn tí kọ́wọ́ mọ̀ sọ̀rọ̀ tí ó mọ̀ sọ̀rọ̀ tí ó mọ̀ fi gbéra ẹ̀ tí ó mọ̀ fi ipò iyì ọlá àwọn ẹbí rẹ̀ àwọn bàbá rẹ̀ àwọn tí ó mọ̀ parí ṣeríṣe ìtàn nípa tí wọ́n ti gbé ṣe lánàá àwọn tí bẹ́ẹ̀ ṣe ń ṣe ńgbà náà ọlọ́wọ́n bá wá ní bẹ́ẹ̀ ṣe ń ṣe lásìkò náà ẹ wá jẹ́ kí ìrántí ọlọ́wọ́n ọba ibẹ̀ ọlọ́wọ́n ọba tẹ́ ẹ fẹ́ ṣe ẹ jẹ́ kó wá ju gbogbo tẹ́ tí ń ṣe wà lọ́lọ́ ẹ jẹ́ kí ọlọ́wọ́n ọba tẹ́ ẹ fẹ́ ṣe kó ju gbogbo tẹ́ tí ń gbé ṣe tẹ́lẹ̀ lọ kó jẹ́ bẹ́ẹ̀ ṣe rántí ọlọ́run kó dáa ju ti kadhikrikum aba'akum àkọ́kọ́ náà tí ò bá ní jù ú lọ kó ṣe déédéé káàfù yìí káàfù tàṣáwí ni kìí ṣe káàfù tẹ̀síbíyì mọ́ gbọ́ dáadáa káàfù tàṣáwí pé déédéé ni kó jẹ́ kadhikrikum
ní déédéé bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ fáwọn bàbá yín bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe fọ́lọ́hun. Ọlọ́run bá ní àbí bẹ́ẹ̀ tẹ̀ kọ́ ẹ wá ní bó wá ní tí ó wà jẹ́ sí wípé èyí tẹ́ ṣe fọ́lọ́hun tètè wá ṣe déédéé mọ́ tí àwọn bàbá yín ẹ fẹ́ gbọ́ lọ́wọ́ bàtà àwọn bàbá yín sípò kan náà ni. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nínú Kùránì tí awo tá à ń ṣe awo ìlè ìdọ́rọ̀bù ni awo lílè ìdọ́rọ̀bù ìgbétọ̀hún sẹ́gbẹ́ kan ìwà fún wa lè tá a ṣe. Fáńsánná wìlámíyàn alfin awo yazidun àwa fi ànábì Yúnúsà ránṣẹ́ sí ẹgbẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rùn-ún àbí mọ́tẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ làwọn tá a fi ànábì Yúnúsà ránṣẹ́ sí. Àwọn ẹ̀sìn náà àwọn tẹ̀ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe ẹgbẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Òun náà lọ́wọ́ bá lò fún wa ní àwọn olè lè dọ́rọ̀bù ni kì í ṣe pé àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àbí rárá o kì í ṣe litakhir lè dọ́rọ̀bù ni a má jẹ́ ó jẹ́ déédéé ti bàbá yín. Ashadda zikra ẹ jẹ́ kó jẹ́ pé ìrántí Ọlọ́run ọba tẹ́ ṣe àdúrà tẹ́ ṣe láyé yìí kó ju gbogbo ohun tẹ́ ti ń ṣe wá lọ tẹ́lẹ̀. Kárí wípé tọ́lọ́wọ́n ọba lẹ ṣe ìrántí Ọlọ́run ọba taratara tẹ̀mítẹ̀mí ń já sí wípé tó o bá ju jámẹ́rà àkọ́kọ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́lọ̀n fún ẹ nígbàyè mọ́kànjú rojọ́ rẹ fọ́lọ́run ṣèrántí Ọlọ́run ṣàzíkiri tó lè ṣe kó o tó tún lọ ìdí ìkejì tún ṣe bẹ́ẹ̀ náà ń bẹ̀ náà kó wá lọ ìdí ìkẹta tó bá ti wá ń jù kẹta tán àìdúró mọ́ àìtúndú àdúrà mọ́ àmọ́ tẹ̀síwájú lẹ́ẹ̀kan náà ni à ń ṣe kí ni àmọ́ tẹ̀síwájú lẹ́ẹ̀kan náà ni in tó jẹ́ súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam aláyé tọ́lọ́hun ṣe fún wa nù. Ọlọ́run bá ní fadhkurullaha kadhikrikum aba'akum aw ashadda dhikra ẹ ṣàdúrà tí ó ṣe déédéé mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìrántí àwọn bàbá yín nínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ tẹ̀ kọ́ ẹ mọ́jọ́ ó jẹ́ ti déédéé tiwọn. Ẹ jẹ́ kí èyí tẹ́ ẹ fẹ́ ṣe fọ́lọ́hun kó ju gbogbo ohun tẹ́ ẹ mọ̀ ládùúgbà tẹ́ ẹ mọ́ ń ṣe tẹ́lẹ̀ lọ. Ọlọ́run bá fẹ́ tú pẹ̀pẹ́ ọ̀rọ̀ kalẹ̀ ó fẹ́ túnà sírí àwọn èèyàn tí wá sí Mẹ́kà ó fẹ́ túnà sírí gbogbo làwọn èèyàn ṣe ń ṣe tí wọ́n bá dé tí wọ́n bá bẹ̀ sí nígbà Ọlọ́run bá ní tí ẹ̀mọ̀ kan jẹ́ ń sá fún yín ìpín ọ̀nà méjì làwọn tí wá sí ìlú Mẹ́kà wà o. Àdúrà táwọn èèyàn ń ṣe tẹ́ ẹ̀ gbọ́ nì tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀ọ̀kọ̀ lọ́tẹ́nì kọ̀ọ̀kan ń dá ṣe tẹ́ ẹ̀ mọ́ gbọ́n tán wí nì ẹ jẹ́ ń tún tán sọ fún yín ẹ gbọ́. Ọlọ́run bá ní ìṣí méjì làwọn tí ń bẹ̀ mí o ìṣí méjì làwọn tí ń bẹ̀ mí. Iṣẹ́ àkọ́kọ́ ni wípé famina nasi ń bẹ nínú àwọn èèyàn kan ń bẹ nínú àwọn èèyàn tó já sí wípé mani yaqulu rabbana atina fid dunya gbogbo àdúrà tán máa ṣe gbogbo igbe tí wọ́n máa ké gbogbo ohun tán máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run ayé fún mi lọ́mọ fún mi lówó fún mi ní ọ̀hún fún mi lálàáfíà jẹ́ ń tajà jẹ́ ń rí ṣe jẹ́ mọ́ gbogbo ohun tán máa wí ọ̀rọ̀ ilé ayé yìí nìkan lẹ́gbọ́n lẹ́nu wọn. Ọ̀rọ̀ àdà ilé ayé nìkan ni ó máa jáde lẹ́nu wọn mọ̀ ní famina nasi man yaqulu rabbana atina fid dunya gbogbo ohun tó bá fún wa sáti fún wa láyé ní. Àwọn pé hasan náà torí ẹni tó bá fẹ́ tọrọ orí kò ní tọrọ ní àwọn ìtọrọ orí bọ́ ǹjẹ́ ń tọrọ ní pé kí ni atina fid dunya sáti fún wa ní nǹkan láyé. Wọ́n mọ̀ wá sọ owó wọn tún ní fàlàyé sí wọn ní jẹ́ ó ṣe déédéé wọn kàn ní owó pòun owó bá wa dé yóò dàdáhùn ọmọ pòun ọmọ wa dé yóò dàdáhùn iṣẹ́ pòun iṣẹ́ wa dé yóò dàdáhùn aláfíà gan wọn ó dàdáhùn fún wọn. Ọlọ́wọ́n bá ní minan nasi man yaqulu wọn ní rabbana ìrà olúwa wa tí ń bẹ láyé gbígbàdúrà atina fid dunya ayé wa ń ta nídìí mẹ́ kó fún wa gbogbo bùkátà wa máa ṣe fún wa gbogbo ọ̀rọ̀ wọn pátá ò ní kọjá ilé ayé. Ọlọ́run wá ní wa ma lahu fil akhirati min khalaq Ọlọ́run bá ní tí ń fẹ́ láyé á ṣe é fún. Ẹgbẹ́ dáadáa Ọlọ́run bá ní tí ń wá láyé á sì fún
lọ́la ààyè tó ti tọrọ lọ́dọ̀ wa lọ́la wípé ó ti ṣe ìbádà ó sì ṣe ìjọsìn in tó wá bí wá á wà fún ẹ wá bá wa sọ fún wípé gbogbo ń tá a fún láyé yìí ma lahu fil akhirati min khalaq ẹ̀tọ́ kankan khalaku náà ní ìjàdára khalikum bihi ó lẹ́tọ̀ọ́ sí kò lẹ́tọ̀ọ́ kankan tó fẹ́ claim lọ́dọ̀ wa lálẹ́ kìyàmọ̀ kò sí pín kan tá a fẹ́ fún tó wá dàlẹ́ kìyàmọ̀ nítorí ayé ló tọrọ lọ́dọ̀ wa a sì ti bùn lẹ́fi rẹ́ lómi yóò lọ sí ájì yóò dé ọlọ́run ó ṣínú rẹ fún yóò mọ lówó lọ àrísìkí rẹ̀ yóò máa ń dàgbà sí gbogbo tí ń dáwọ́lé yóò máa ṣe kò wá ní iṣẹ́ sì kan nínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ ẹ mọ̀ wá bíra yín dèrè pé aláàjì mọ̀ ni ó tún lọlé ọtí aláàjì mọ̀ ni kan dà fún kan gbà fún àmọ́ kò sẹ́sìn lára rẹ̀ mọ́. òun làwọn aláàjì àdánwò tí ń bẹ lásìkò wa yìí tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tó gbé pẹ̀lú sábàkà lérí wọ́n lọlé olùṣèbọ pẹ̀lú sábàkà lérí wọ́n mutí wọ́n kò wà ìdá gbogbo àwọn nígbà wọ́n lọ sí Mákà kí ni wọ́n lọ wí Rabbana atina fid dunya ọlọ́wọ́n ọba ayé ni wọ́n parí owó rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ní ẹ̀rí fún wọn máa láwọn fil akhirati min khalaq ẹ̀tọ́ kankan ò sí dábẹ́ bù wọn lálẹ́ kìyàmọ̀ ìpín kan ò sí fún wọn tán fẹ́ rí lọ́dọ̀ wa tó bá dé lálẹ́ kìyàmọ̀ wọ́n á jẹ gbogbo ẹ̀ láyé yóò sì bù ṣe ọlọ́wọ́n ọba wa ní àmọ́ òun sí kejì àwọn ni mò ń pè yín kẹ́ ẹ kọ́ṣe wọn kẹ́ ẹ wo bí wọ́n ṣe wí kí ni ohun táwọn wá wí ní wípé wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. àdúrà tí ṣe kejì ń ṣeré òun sì lórí gbogbo àdúrà òun làdúrà tó kó gbogbo rẹ̀ jọ pátá mùsùlùmí sì ń láti mọ̀ mùsùlùmí sì gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà ní gbogbo àyè gbogbo ojoojúmọ́ tó bá ti ń ṣàdúrà àdúrà yìí òun láti máa ṣe òun bẹ Mẹ́kà ni òun bẹ nílé ni òun bẹ láyìíká yìí tó bá ń bẹ ni òun mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ òun ní pé kí ni a mọ̀ ní Rabbana ìrẹ́ ọba wa olúwa wa atina fid dunya hasana ohunkóhun tí bá ti ń jóore nílé ayé ní ohunkóhun tí bá ń jóore nílé ayé ní bùn wá owó bùn wá ọmọ bùn wá àlàáfíà bùn wá ìyàwó rẹ̀ bùn wá ọmọ àrídùnnú bùn wá iṣẹ́ ìfọkànbalẹ̀ tí ó bí oore bùn wá ilé tágbé tí ó jẹ́lé ìfọkànbalẹ̀ tí ó jẹ́lé ìdààmú tí ò ní jẹ́lé tọ́tọ́ta yóò mọ̀ wọnú rẹ̀ bùn wá ìdúníyà hasana gbogbo ń tójú oore láyé mú wá wọ́n fi ilé akhirati hasana gbogbo ń tí wá ń jóore lálẹ́ kìyàmá fún wa àlìjánà fìrìdáùsì fún wa ká kọjá lérí afárá sìrátì nírọ̀rùn ṣé ń tiwa fi wá sí abẹ́ àlè àràṣí rẹ̀ nígbà tóun bá ń dá wìtìwìtì fífún wa tíra wa jágbá pẹ̀lú ọwọ́ ọ̀tún ìṣirò iṣẹ́ wa kò ṣe fún wa nírọ̀rùn ká tún wá mu nínú àbàtà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ àjíǹde àtọ̀rọ̀ ọlọ́run kó bùn wá tàbí àwọn ọ̀nù sàárè wa mọ́jà mọ́yà mọ́jà mọ́dàmú mọ́jà mọ́nira wà fẹ́lẹ́ akhirati hasana gbogbo tí ń jóore lálẹ́ kìyàmá ṣe fún wa wá ṣe gbogbo èyí tí ó wà jẹ́ pàbàmárì bẹ̀ wá qina azaban nar wá dáàbòbò wá lára náà mọ́jà wọ̀bẹ̀ náà tó jáde mọ́tẹ̀já mọ́ èéfín rẹ̀ dépò àwọn àmọ̀gbóná rẹ̀ ṣọ́wa látara náà mọ́jà wọ̀bẹ̀ láíláí mọ́jà mọ̀ pé nǹkan kan tẹ̀ wáyé tí ń jẹ́ bẹ́ẹ̀ bá a ṣe ń kó láyé àlìjánnà wa tààrà náà ni kò ṣọ̀nà wa ǹjẹ́ àdúrà tá a fi parí tafsiri wa tòní náà nù ni Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana
وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله